àwa èso lóṣèlú gbogbo àwa tá a wà níbí kò sọ lóṣèlú lọ́dọ̀ wa ẹni tó bá jó lóṣèlú tó bá fẹ́ rí gọ́fúnà ó sì láti rí ẹni tó bá jó lóṣèlú tó bá fẹ́ rẹ́ nìkan láti rí yóò rí ṣùgbọ́n gbà tí àwọn ọmọ bá a ṣe lè ríjọba bá a tiẹ̀ la fẹ́ ríjọba wọ́n lè mọ̀jà ríjọba àwa rò wípé tá a tiẹ̀ la lè bájà o tó yẹ pé tá a bá ti pariwo mọ́ ìjọba ó ṣe ń tá a bá fẹ́ a rí i pé Ireyọdé Abídèmí ọmọ ọba ni torí pọ́jọ́ ọmọ ọba ó wà nù nǹkan tá a fi dìbò fún ohun tó bá sì jẹ́ mọ́rọ̀ ọba ó yẹ kó bá wa káràmásìkí ẹ̀ ṣé kí n mọ́tàn yín a mọ̀ pé ń gbìyànjú oníròyìn ṣé kí n mọ́tàn yín a mọ̀ pé ní ọ̀dọ̀ ìjọba a mọ̀ pé Yọdé ń ṣe gudugudu méje lórí ọ̀rọ̀ ọba ń gbà yẹn sẹ́ẹ̀rí tó bá ti di oníròyìn sẹ́ẹ̀ tó bá ti dàsìkò ọ̀rọ̀ ọba a máa ń ṣe ọdún kan nílùú yìí à ń pè lọ́dún Ìdì nígbà tán bá ń kọrin bọ̀ lọ́jà báyìí wọ́n bá ní àjòjì yí ẹsẹ̀ àjòjì yí ẹsẹ̀ àjòjì yí ẹsẹ̀ nígbà bá tún pẹ́ wọ́n á ní ọlá àròsè o ó kò kúrò ọmọ ìbílẹ̀ o ìtumọ̀ ẹ̀ ni pé àwa tá a jọ́ ọmọ ọba tó bá ti kàsìkò ọba àwa lọ́kàn ìgbà yẹn ẹni tí ọkàn kórìn ẹ̀yìn fún wa ṣé mọ̀ pé Ireyọdé ọmọ ọba ní òkúrò ọmọ ìbílẹ̀ lòun èmi náà tí mò ń sọ̀rọ̀ òkúrò ọmọ ìbílẹ̀ ni á láàrin ìṣẹ́jú méjì ló bá pe bí ọmọ ọba bíi mélòó la bá fi tí kò tí ló bá ní bàbá mi ṣe ń ta ẹ̀fẹ́ náà ní ọlọ́dà ó ní ìjọ àbáríbi níbí ìwọlẹ̀ àní tá a fẹ́ gbọ́nù ó ní ṣùgbọ́n bàbá tá a bá wá ṣe kínní ìfẹ́ ń kọ́ wọ́n tẹ́ ẹ bá ti ṣe àwa tá a sọ pàdé ògùn náà lápàdé adé tó gó padà bàbá wa chief of staff ṣe ìpàdé nǹkan tí wọ́n kọ́kọ́ sọ ohun tí wọ́n kọ́kọ́ sọ ni wípé ká mú sùúrù di lẹ́yìn ìbò lóráwò fẹ́ kí wàhálà kankan kó ṣẹlẹ̀ ní ìlú Ìpẹ̀tùmodù pé kì í dẹ̀ ṣe ìlú Ìpẹ̀tùmodù nìkan pé gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun ni pé kì í ṣe pé àwọn kórìíra Ìpẹ̀tù sọ pé ìròyìn táwọn ò gbọ́ tẹ́lẹ̀ la ṣẹ̀ṣẹ̀ gbọ́ so àwa sọ fún un pé n tó ṣẹlẹ̀ ni pé nítorí àwọn ìṣẹ̀lẹ̀ kan tí ò yẹ kó máa ṣẹlẹ̀ nílùú Ìpẹ̀tùmodù nítorí àwọn tàbí ṣùgbọ́n kan tí ò yẹ kó máa ṣẹlẹ̀ nílùú Ìpẹ̀tùmodù pé ẹ bá wa kó o sun Olóyèdé ẹ bá wa kó kúrò lọ́lọ́ ká kúkú mọ̀ pé kò sí ọba àwọn orò àwọn ètùtù tó bá yẹ kó bá ọ ṣe nígbà tí ò bá ti sọ́ba mọ́ àwọn ìjòyè ó mọ̀ ṣe látọjọ́ Monday tí wọ́n sì ti ànáǹsì ìjòyè ti bẹ̀rẹ̀ nǹkan tó yẹ kí wọ́n ṣe mo fẹ́ sọ fún pé látọjọ́ Monday gan ìlú ti ń tùbà ìlú ti ń tùsẹ̀ ọmọ wa igbákejì abẹnugan ilé ìgbìmọ̀ asòfin nígbà tá a ti dáná sí nídìí òun náà wàá jẹ́ kíjọba náà ò gbádùn mọ́ òun náà ń sọ fún wọn pé ẹ wá o àwọn ará Ìpẹ̀tù ò ní jẹ́ ń wálé mọ́ o àwọn ará Ìpẹ̀tù ti ń bá mi jà o ẹ dákun ẹ̀yin ìjọba ẹ bá mi ṣe kíákíá ẹ bá mi ṣe kánkán ìgbà tá a wá lọ sí tí ìjọba pè wá sípàdé la tó mọ̀ pọ̀ mọ́ wá ṣe gudugudu méje ó ṣe yàyà mẹ́fà àìlọ́tẹ́lẹ̀ ni òjì àmọ̀ ló jẹ́ ká mọ̀ bínú gbà yẹn tá a sọ fún wọn pé kán tiẹ̀ bá wa yọ ọba yìí ní oyè wọ́n ní pé àwọn gba CTC a ní àwa ní wọ́n ní rárá wọ́n ní tiwa ó yàtọ̀ sí táwọn bá béèrè fúnra àwọn ṣùgbọ́n ṣèlérí pé bí nǹkan bá ṣe ń lọ àwọn ọmọ jẹ́ á gbọ́ so bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí process CTC yẹn bẹ́ẹ̀ náà bọ́n ṣe bẹ̀rẹ̀ níjọ́ tí wọ́n sẹ́ǹdì ẹ̀ wọ́n jẹ́ ká gbọ́ bó ṣe ń bọ̀ látọ̀hún contract ẹ̀ bọ̀ gbogbo ẹ̀ ni wọ́n ń update wa ó wá yà wá lẹ́nu toró bá wa lójijì ọjọ́ Friday ni CTC yẹn dé ọjọ́ Monday ni wọ́n announce wọ́n ní òyìnbó tó ṣe pẹ́ńsù ó náà ló ṣèrè sáà tá a bá léegun wa bẹ ní òjò tí ọba sì jò mọ́ ẹnikẹ́ni ìmúyàn sí ní ìsìn in tí a fi sọ pé ńgbà yẹn ni pé wọ́n à ní dìbò fún Ireyọdé a sì ní dìbò fún gómìnà ni wípé nǹkan tá a fẹ́ ńgbà yẹn wọn bá wá sí ṣùgbọ́n ní ìsìn tí wọ́n ti ṣe bá a ṣe láàmú káàkiri ojúlé sójúlé pé ẹ má dìbò fún Ireyọdé o
bẹ́ẹ̀ náà láwàá bẹ̀rẹ̀ sí mo tiẹ̀ ti bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn látọjọ́ Monday èmi ti bẹ̀rẹ̀ pé ẹ dákun o Ireyọdé ni ẹ dìbò fún o Adeleke ni ẹ dìbò fún o Ireyọdé ni ẹ dìbò fún o nígbà tán ti ṣe ń tá a fẹ́ tán tún fún a ní nǹkan míì tá a tún béèrè dandan ni mo wá ń fi àsìkò yìí rọ gbogbo aráàlú Pétúmodù ẹ dákun o gómìnà wo lóríire ní kẹ́ ẹ bá wa dìbò fún o kán tún lè bá wa ṣe ọ̀nà míì odù fákan ló sọ ó ní mo sápamọ́ orí mi ò sápamọ́ ó ní mo rìn kọ̀kọ̀ orí mi ọ̀wọ́ kọ̀kọ̀ adífá fún òkúta ta ní kọjọba lójúde wọn lẹ́bọ ni ó ṣe ó sì gbẹ́bọ́n bí òrúbọ ifá mi ìsẹ́ni ìkọ̀kọ̀ wàá mú mi já gbangba Ireyọdé ìsẹ́ni ìkọ̀kọ̀ mọ́ Elédùmarè tí mo já gbangba toró ó ti rúbọ ayé ó ti rúbọ oṣó ó ti rúbọ àjẹ́ ó rúbọ emèrè ó rúbọ àjòyè ó rúbọ gbogbo àwọn ọmọ ọba ẹpẹ́bọ̀ wo lóru ẹbọ announcement ìtàn bá wá sí. Gbogbo ẹ̀yin bàbá wa tẹ́ wà lórí ìkàlẹ̀ àjíǹde ara yóò máa jẹ́ orúkọ mi ni Adúàgbà Olúwatóyìn tí mo jẹ́ òṣìṣẹ́ iléeṣẹ́ ẹ̀yà Yorùbá World TV lórí ọ̀rọ̀ Ìpétúmodù iná ni àtúbá wa ní àkókò yìí àwọn bàbá wa tí ẹ̀ ń wò yìí ẹ ti rí pé òdú ni wọ́n kì í ṣe àìmọ̀fólókò torí pé a ti ṣe ìfọ̀rọ̀wérọ̀ fún wọn lórí ìkànnì yìí lórí pé àwọn fẹ́ kí gómìnà Adémọ́lá Adélékè tí ń ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun kí wọ́n bá wọn kéde ìtẹ́ Ìpétúmodù pé ó ṣòfò. Bàbá wa lákọ̀ọ́kọ́ ẹ bá ń dárúkọ yín fún gbogbo àwọn èèyàn tó wò yín káàkiri àgbáńláyé àti kò tẹ́ ẹ̀dìmú nínú ìlú tàwa. Olóòtú ẹ ṣé orúkọ mi ni ọmọọba Ọlábóyè Ayọ̀ọ́lá láti ilé Ẹlẹ́wà agboolé Ẹlẹ́wà ní ìdílé Àríbìlẹ̀ ọmọọba lásán ni mí. Ẹ ṣé pọ̀ bàbá wa a rí pé bí oṣù kan tó lọ ni a wá ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú yín lórí bẹ́ẹ̀ ṣe ń sọ fún gómìnà Adémọ́lá Adélékè pé kí wọ́n bá yín kéde pé ìtẹ́ Ìpétúmodù kó ṣòfò. A wá rí pé lẹ́nu lọ́lọ́ bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn ńlá tún rí ròyìn wípé gómìnà ti gbọ́ ẹ̀bẹ̀ tí ẹ̀yin aráàlú Ìpétúmodù tí ẹ̀ ń béèrè lọ́wọ́ gómìnà. Níwọ̀n ìgbà tí gómìnà ti wá ṣe tí aráàlú ń fẹ́ yìí kí ni tí ẹ lè bá wa sọ lórí ìgbésẹ̀ tí gómìnà gbé? Ní àkọ́kọ́ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè tó dá gbogbo wa sí di ọjọ́ òní a sì fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gómìnà wa olóríire Nurudeen Adeleke a dúpẹ́ lọ́wọ́ igbákejì wọn a dúpẹ́ lọ́wọ́ Chief of Staff Alhaji Kazeem Akinleye a dúpẹ́ lọ́wọ́ kọmíṣánná fún ìjọba ìpínlẹ̀ àti ètò oyè gbogbo Dóṣù Babátúndé ọmọ wa náà Mojí Omíṣore a dúpẹ́ lọ́wọ́ ẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọmọ wa Abídèmí Ireyọdé Oyèwùsì fún takuntakun tí wọ́n ṣe ẹ rí wípé níbi oṣù kan sẹ́yìn ni akégbàjarè wá sí orí ẹ̀rọ alágbèéká àti lórí gbogbo ìwé ìròyìn pé ẹ dákun ẹ gbà wá o àti bí ọdún méjì mẹ́ta ni ọba wa ti wà ní àtìmọ́lé ọgbà ẹ̀wọ̀n o ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun wọn ṣe nǹkan kan fún wa o kó tó di wípé aṣọ di ariwo kó tó di pé a pariwo síta a ti gbé àwọn ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ a ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ìpàdé a ti kọ ọ̀pọ̀lọpọ̀ ìwé ẹ sì mọ̀ pé àwa ìsolóṣèlú gbogbo àwa tá a wà níbí kò solóṣèlú lọ́dọ̀ wa ẹni tó bá jẹ́ olóṣèlú tó bá fẹ́ rí gọ́fúnà ó yìí sì láti rí ẹni tó bá jẹ́ olóṣèlú tó bá fẹ́ rẹ́nìkan láti rí yóò rí ṣùgbọ́n gbà tí àwọn ọmọ bá a ṣe lè ríjọba bá a tiẹ̀ la fẹ́ ríjọba wọ́n lè mọ̀jẹ̀ àríjọba àwa rò wípé tá a tiẹ̀ la lè bájà o tó yẹ pé tá a bá ti pariwo mọ́ ìjọba ó ṣe ń tá a bá fẹ́
a rí i pé Ireyọdé Abídèmí ọmọ ọba ni torí pọ́jọ́ ọmọ ọba wà nù nǹkan tá a fi dìbò fún ohun tó bá sì jẹ́ mọ́rọ̀ ọba ó yẹ kó bá wa káràmásìkí ẹ̀ ṣé kí n mọ́ tàn yín a mọ̀ pé ń gbìyànjú oníròyìn ṣé kí n mọ́ tàn yín a mọ̀ pé ní ọ̀dọ̀ ìjọba a mọ̀ pé Yọdé ń ṣe gudugudu méje lórí ọ̀rọ̀ ọba ń gbà yẹn ṣùgbọ́n ìjọba gan tún lè má dá lóhùn sẹ́yìn pé legislator lòun àṣẹ tí gómìnà bá pa ló gbọ́dọ̀ tẹ̀lé so làwa rò ó ẹjẹ́ àpariwo mọ́mọ́ ẹ̀ lórí akúkú mọ̀ pé kò sí bíjọba ṣe gàràgàrà tó ṣe gògòrò tó bá tásìkò kan wọ́n wà bó wà sọ́dọ̀ wa àwa náà wàá sọ pé a dúró dè hàn lásìkò òbò bá a ṣe wá fi ẹ̀hónú hàn yẹn fúnra ìjọba ló ránṣẹ́ pé à ṣe mọ̀ pé tẹ́lẹ̀ àwa la fẹ́ rí ìjọba ṣùgbọ́n gbà tí wọ́n ti rí pé kíní yìí orúkọ eléèmọ̀fẹ́ sọ̀jọba ló kọ̀ fúnra ìjọba gan-an ló ní a wá a sì dúpẹ́ kó tó di pé a lọ àwọn ọmọ ọba pẹ̀lú àwọn tán di ẹ̀ka kan mú àwọn ọmọ ọba àwọn ìjòyè ìlú ẹ rí i pé àwọn náà jókòó yẹn àwọn ìjòyè ìlú a ní àsọyépọ̀ pẹ̀lú àwọn IPU Ìpẹ́tùmọ́dù Progressive Union àwọn ọ̀dọ́ wa àwọn ẹ̀ka kọ̀ọ̀kan tí wọ́n ń ran àwọn ìjòyè ìlú lọ́wọ́ a bá wọn sọ àsọyé so labágbéra Chief of Staff ó ní gómìnà ló sọ wípé kóun jọ o kóun bá wọn ará Ìpẹ́tù ṣèpàdé ohun tí bá ń bí wọn nínú kí wọn ó gbọ́ labágbéra ìgbà tá a débẹ̀ tá a dé ọ̀dọ̀ Chief of Staff Alhaji Kazeem Akínlẹ́yẹ lágbára Ọlọ́run yóò pẹ́ lórí ibi tó ti ń ṣiṣẹ́ o yóò sì tó jù bẹ́ẹ̀ lọ ọmọlúàbí ni ó ń ṣèpàdé lọ́wọ́ la débẹ̀ ó káńsù ìpàdé yẹn ìpàdé míì tó wà ó ní rárá ó lóun fẹ́ dá ará Ìpẹ́tù lóhùn ọmọ wa Abídèmí Ireyọdé bá dé ṣé bó ṣe kí gbogbo èèyàn tán báyìí ṣe lè ń tọ̀ mí bọ̀ tààràtà lọ́ba dìmọ́ mi gbàgì ó ní bàbá ọlẹ́ẹ̀kú ọ̀rọ̀ ìlú ó lóun mọ̀ pòrò lé yín làjọ ń ṣe ṣó ti yé yín torí sẹ́ẹ̀rí tó bá ti di oníròyìn sẹ́ẹ̀ tó bá ti dàsìkò ọ̀rọ̀ ọba a máa ń ṣe ọdún kan nílùú yìí à ń pè lọ́dún Ìdì nígbà tán bá ń kọrin bọ̀ lọ́jà báyìí wọ́n bá ní àjòjì yí ẹsẹ̀ àjòjì yí ẹsẹ̀ àjòjì yí ẹsẹ̀ nígbà bá tún pẹ́ wọ́n á ní ọlá àròsè o ó kò kúrò ọmọ ìbílẹ̀ o ìtumọ̀ ẹ̀ ni pé àwa tá a jọ́ ọmọ ọba tó bá ti kàsìkò ọba àwa lọ́kàn ìgbà yẹn ẹni tí ọkàn kórìn ẹ̀yìn fún wa ṣé mọ̀ pé Ireyọdé ọmọ ọba ni òkúrò ọmọ ìbílẹ̀ lòun èmi náà tí mò ń sọ̀rọ̀ òkúrò ọmọ ìbílẹ̀ ni á láàrin ìṣẹ́jú méjì ló bá pe bí ọmọ ọba bíi mélòó la bá fetí kò tí ló bá ní bàbá mi ṣe ń ta ẹ̀fẹ́ nù àní ọlọ́dà ó ní ìjọ àbáríbi níbí ìwọlẹ̀ àní tá a fẹ́ gbọ́nù ó ní ṣùgbọ́n bàbá tá a bá wá ṣe kínní ìfẹ́ ń kọ́ wọ́n ń tẹ́ ẹ bá ti ṣe àwa tá a sọ pàdé ògùn náà lápàdé adé tó gún padà mo ní tá a fi ṣe lé náà ni pé kí gbogbo ẹ̀ kó fi lè yá ibi tí lẹ́tọ̀ ọ̀bá ti lè ṣiṣẹ́ ariwo àtagídí ò ṣiṣẹ́ ń bẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ so a sì dúpẹ́ nígbà tí a bá bàbá wa Chief of Staff ṣe ìpàdé nǹkan tí wọ́n kọ́kọ́ sọ ohun tí wọ́n kọ́kọ́ sọ ni wípé ká mú sùúrù di lẹ́yìn ìbò tó ráwò fẹ́ kí wàhálà kankan kó ṣẹlẹ̀ ní ìlú Ìpẹ́tùmọ́dù pé kì í dẹ̀ ṣe ìlú Ìpẹ́tùmọ́dù nìkan pé gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun ni pé kì í ṣe pé àwọn kórìíra Ìpẹ́tù ṣáà pé ìròyìn táwọn ò gbọ́ tẹ́lẹ̀ la ṣẹ̀ṣẹ̀ gbọ́ so àwa sọ fún un pé n tó ṣẹlẹ̀ ni pé nítorí àwọn ìṣẹ̀lẹ̀ kan tí ò yẹ kó máa ṣẹlẹ̀ nílùú Ìpẹ́tùmọ́dù nítorí àwọn tàbí ṣùgbọ́n kan tí ò yẹ ó máa ṣẹlẹ̀ nílùú Ìpẹ́tùmọ́dù pé ẹ bá wa kó o sun Olóyèdé ẹ bá wa kó kúrò lọ́lọ́ ká kúkú mọ̀ pé kò sí ọba àwọn orò àwọn ètùtù
tó bá yẹ kọ́ba ó ṣe nígbà tí ò bá ti sọ́ba mọ́ àwọn ìjòyè ó mọ̀ ṣe látọjọ́ Monday tí wọ́n sì ti ànáǹsì àwọn ìjòyè ti bẹ̀rẹ̀ nǹkan tó yẹ kí wọ́n ṣe mo fẹ́ sọ fún pé látọjọ́ Monday gan ìlú ti ń tùbà ìlú ti ń tùsẹ̀ so ti yé yín tó ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ṣe sọ nǹkan kan la torí ẹ̀ bínú o náà torí ẹ̀ pè wá o nǹkan mẹ́ta la mú kúrò ńbẹ̀. ohun àkọ́kọ́ nígbà tí ọ̀rọ̀ tí tá a sọ fún wọn pé kán tiẹ̀ bá wa yọ ọba yìí ní oyè wọ́n ní pé àwọn gba CTC a ní àwa ní wọ́n ní rárá wọ́n ní tiwa ó yàtọ̀ sí táwọn bá béèrè fúnra àwọn ṣùgbọ́n ṣèlérí pé bí nǹkan bá ṣe ń lọ àwọn ọmọ jẹ́ á gbọ́ so bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí process CTC yẹn bẹ́ẹ̀ náà bọ́n ṣe bẹ̀rẹ̀ níjọ́ tí wọ́n sẹ́ǹdì ẹ̀ wọ́n jẹ́ ká gbọ́ bó ṣe ń bọ̀ látọ̀hún contract ẹ̀ bọ̀ gbogbo ẹ̀ ni wọ́n ń update wa ó wá yà wá lẹ́nu toró bá wa lójijì ọjọ́ Friday ni CTC yẹn dé ọjọ́ Monday ni wọ́n announce àárọ̀ kùtùkùtù Monday ni wọ́n announce ohun méjì yòókù tá a wá mú mọ́ tó fi pé mẹ́ta ibẹ̀ náà ni a ti béèrè fún ojú ọ̀nà ẹ rí i pé tẹ́ ẹ bá dọ́jà Ìpẹ̀tù mọ́sáàsì wà ń bẹ̀ ọ̀nà kan gba ẹ̀gbẹ́ mọ́sáàsì yẹn ó jáde sí tógèètì yẹn lọ sọ́nà Àkúrẹ́ gọ́ọ̀mẹ̀ntì approve ẹ̀ so wọ́n ní lágbára Ọlọ́run kó tó di pé a bẹ̀rẹ̀ a dìbò wọ́n á ní sí a bẹ̀rẹ̀ lórí ẹ̀ ọ̀nà wa kan wà wọ́n ń ṣe ọ̀nà kan bọ̀ láti Yàkóyó wọ́n ṣe gba àdúgbò wa kan ń pè Sóòkò ó parí sí ibì kan tó ń pè lóríta 5 bẹ́ẹ̀ yẹn wọ́n ní pé àwọn ó bá wa parí ẹ̀ láti bẹ̀ yẹn jáde sí Kòso àwa ní àgbọ̀ alótùkù wọ́n ní kí tún ni a ní àwọn èèyàn wa tán bá síìkì kan tó gbin ẹdẹ́fẹ̀ ẹlòmíì tí kọ́lẹ́rà bá mú yóò ti kú kó tó dé General Hospital ń fẹ́ wọ́n bá ní a ní 80 bed General Hospital tí Fẹ́mi Adésínà bá wa ṣe nígbà yẹn a ní kán bá wa wá nǹkan ṣe ní orí ẹ̀ a ní pẹ̀lú ògo Ọlọ́run aláwọn ti kọ́kọ́ ná owó kan síbẹ̀ páwọn làwọn kọ́ police station bẹ́ẹ̀ a ní ṣùgbọ́n pẹ̀lú ògo Ọlọ́run a ní títí ìparí oṣù yìí a ní èsì ó tún bẹ̀rẹ̀ ní ibẹ̀ àwọn nǹkan mẹ́ta tá a mú kúrò ní ibẹ̀ nìyẹn. ẹ ṣé pọ̀ bàbá wa àgbà òní tán lórí rẹ̀ lórí ọ̀rọ̀ ọ̀nàrẹ́bù Ireyode Oyewusi tí wọ́n jẹ́ igbákejì abẹnugan ilé ìgbìmọ̀ asòfin tí ẹ̀ ń sọ nípínlẹ̀ Ọ̀ṣun a rí wípé ìgbà náà ẹ̀ ń pariwo ẹ̀yin olóyè ẹ̀yin ọmọ bá pé ara o Ireyode ló ń dí wa lọ́wọ́ ni ò jẹ́ kí gómìnà yọ Apẹtubodù nípò a wá rí pé nù ìwádìí tá a ṣe a rí wípé abẹnugan ilé ìgbìmọ̀ asòfin yìí yẹ ọ̀nàrẹ́bù Ireyode yìí a rí pé àwọn gan nínú ìwádìí àti pé n tí wọ́n ń dúró dè ní wípé CTC tó wà lọ́wọ́ yín tí ẹ ní ẹgbà láti ilẹ̀ Amẹ́ríkà tí wọ́n fi rán ọba Olóyèdé ní ẹ̀wọ̀n pé n tí wọ́n fi dúró lórí pé àwọn ò fẹ́ gbégbésẹ̀ pẹ̀lú CTC tẹ́ mú wá ni pé ó lè jẹ́ àtọwọ́dá ẹ dẹ̀ rí pé ní ọ̀rọ̀ tẹ́yìn náà sọ sí ni pé nígbà tíjọba ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè àti ọmọ yín tí ń ṣe Ireyode tí wọ́n ẹ̀sẹ̀ gba èyí tó jẹ́ ojúlówó náà ní tọ̀dọ̀ yín o ṣùgbọ́n tí wọ́n fọwọ́ ara wọn gẹ́gẹ́ gbà láti Amẹ́ríkà ni wọ́n tó gbégbésẹ̀ láti yọ Apẹtubodù nípò ṣé lóòótọ́ ni wípé Ireyode náà torí ẹ̀ mọ̀ pé àwa ṣèwádìí ni ṣùgbọ́n àmọ́ ọ̀dọ̀ ẹ̀yin tẹ́ ẹjọ́ ọmọọba ṣé lóòótọ́ ni ọ̀nàrẹ́bù Ireyode náà dúró de pé káwọn gba ìwé tó jẹ́ ojúlówó gẹ́gẹ́ lọ́wọ́ tàwọn l'Amẹ́ríkà tẹ́ fi padà gbégbésẹ̀ tẹ́ fi yọ Apẹtubodù nípò. lóòótọ́ ni ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun náà dúró pé kí wọ́n gba ìwé yẹn ọmọ wa igbákejì abẹnugan ilé ìgbìmọ̀ asòfin nígbà tá a ti dáná sí nídìí òun náà wá jẹ́ kíjọba náà ò gbádùn mọ́ òun náà ń sọ fún wọn pé ẹ wá o àwọn ará Ìpẹ̀tù ò ní jẹ́ ń wálé mọ́ o àwọn ará Ìpẹ̀tù ti ń bá mi jà o ẹ dákun ẹ̀yin ìjọba ẹ bá mi ṣe kíákíá ẹ bá mi ṣe kánkán ìgbà tá a wá lọ sí tí ìjọba pè wá sípàdé la tó mọ̀ pọ̀ mọ́ wá ṣe gudugudu méje ó ṣe yàyà 6 àìlọ́tẹ́lẹ̀ ni òjì àmọ́ ló jẹ́ ká mọ̀ bínú gbà yẹn. ẹ ṣé pọ̀ bàbá wa tí à ń béèrè lọ́wọ́ yín tí ẹ sì ń dá wa lóhùn nínú ìwádìí tá a ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa wo níròyìn pé a máa ń gbìyànjú àti ṣe òfíntótó nǹkan kó tó di pé a gbé nǹkan síta nínú ìwádìí tí a padà wá lẹ́yìn ìgbà tá a sì wò rọrọ pẹ̀lú yín ní Apẹtubodù a gbọ́ táwọn kan ń sọ lára àwọn tá a dọ́gbọ́n fọ̀rọ̀ wá lẹ́nu wò pé
ẹni tí ń ṣe abẹnugan ilé ìgbìmọ̀ asòfin yẹn Honorable Oríyọdé wípé in tí wọn ò fi tètè dá yín ló ń gbà náà ni pé wọ́n ti wọ́n pé ó dá o tí àwọn bá gbé àpótí ìbò ẹlẹ́kẹ̀ẹ́ táwọn bá tún fẹ́ wọlé o táwọn ò bá ti lé láǹfààní àti wọlé àwọn ń bọ̀ wá jẹ Apétúmodù tìlú Ìpétúmodù. kì í ṣe wípé a mọ̀ wípé ó ní lọ́kàn ṣùgbọ́n nígbà tí gbogbo ẹ̀ dákẹ́ sínansína a kọ lẹ́tà a ṣèpàdé a rí èsì ó sì láṣojú wa ọmọ ọba sì ni àwa náà wá rò pé tí ìbáṣepọ̀ ní nǹkan kankan tí Ìrèyọdé tó fẹ́ mú jáde kò yẹ kó má bá wa gbé ìgbésẹ̀ ṣùgbọ́n nígbà tá a wá ríra tá a mójú akájákájá àwa àtòun àti àwọn aṣojú ìjọba tán ṣojú gómìnà nínú ìpàdé ibẹ̀ ni ọmọ wa ti sọ fún wa ó bá wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ Ìpẹ̀tù àti gẹ́gẹ́ bí ọmọ ọba wípé ohun ọba jíjẹ ò tiẹ̀ sí ní ọkàn lásìkò yìí wípé n tó wà lọ́kàn òun wá ipò òun fẹ́ ká tún gbàdúrà fóun pé ipò tó tún ju eléyìí tóun wà lọ k'Ẹlẹ́dùmarè ò tún gbé ń débẹ̀ ipò tó tún ju tóun ò tún rò lọ k'Ẹlẹ́dùmarè ò tún gbé ń débẹ̀ sódà kó náà ó lè máa ran ìlú lọ́wọ́ tó ti yé yín ìgbà yẹn la tó mọ̀ pé kì í ṣe wípé nítorí kó lè jọba CTC yẹn ló ń dúró dè ní ìgbà yẹn. ẹ̀yàn lórí ìgbésẹ̀ tí ẹ gbé nígbà náà lórí ní tẹ́ ń béèrè lọ́wọ́ gómìnà àti Honorable Oríyọdé tẹ́ fi sọ ń gbàdá pé kọ́mọ́ retí bòyìn o nísìsiyìí tí gómìnà ti wá ṣe ti aráàlú ń fẹ́ ìmọ̀ràn wo ilẹ̀ ní fáwọn aráàlú Ìpẹ̀tù torí pé ẹ mọ̀ pé ọmọ ọba ni yín tẹ́ báyìí sọ fáwọn èèyàn látàrí ní tẹ̀sán gbàdá pé ẹ mọ̀ lọ sójúlé láti mọ̀ sọ́wọ́ pé ẹ má dìbò fún Ìrèyọdé o ẹ má dìbò fún Adélékè o Ìrèyọdé ló kó bá Adélékè o nísìsiyìí tí wọ́n ti wá ṣe tẹ́ ń fẹ́ títẹ̀ Ìpẹ̀tùmodù tó ti ṣòfò yìí ìmọ̀ràn ilẹ̀ ní fún àwọn ọmọ Ìpẹ̀tùmodù àti ará Ìpẹ̀tùmodù. Fún gbogbo ọmọ ìlú Ìpẹ̀tùmodù àti ní gbogbo àríwá Ilé Ifẹ̀ pátápátá wọ́n ní òyìnbó tó ṣe pẹ́ńsù ó náà ló ṣèrè sáà tá a bá léegun wa bẹ ní òjò tí ọba sì jò mọ́ ẹnikẹ́ni ìmúyàn sí ní ìsìn tí a fi sọ pé ńgbà yẹn ni pé wọ́n à ní dìbò fún Ìrèyọdé a sì ní dìbò fún gómìnà ni wípé nǹkan tá a fẹ́ ńgbà yẹn wọn bá wá sí ṣùgbọ́n ní ìsìn tí wọ́n ti ṣe bá a ṣe láàmú káàkiri ojúlé sójúlé pé ẹ má dìbò fún Ìrèyọdé o bẹ́ẹ̀ náà làwa bẹ̀rẹ̀ sí mo tiẹ̀ ti bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn látọjọ́ Monday èmi ti bẹ̀rẹ̀ pé ẹ dákun o Ìrèyọdé ni ẹ dìbò fún o Adélékè ni ẹ dìbò fún o Ìrèyọdé ni ẹ dìbò fún o nígbà tí wọ́n ti ṣe ń tá a fẹ́ tán tún fún a ní nǹkan míì tá a tún béèrè dandan ni mo wá ń fi àsìkò yìí rọ gbogbo aráàlú Ìpẹ̀tùmodù ẹ dákun o gómìnà wo lóríire ní kẹ́ ẹ bá wa dìbò fún o kán tún lè bá wa ṣe ọ̀nà míì sẹ́yìn pé kán tún lè bá ẹ rí i pé ní 30 years ago láti ní kọmíṣánná náà ti fáwọn kọmíṣánná láti ń lu 30 years ago nígbà tí Alhaji Isiaka Adélékè ẹ̀gbọ́n gọ́fúnà tó jẹ́ gọ́fúnà náà fáwọn kọmíṣánná lọ́mọ ìlú ìkànṣe kọmíṣánná rí ẹ̀sẹ̀ ìnàmọ́ fún wa ẹ̀sẹ̀ ìnàmọ́ fún wa ṣùgbọ́n lélẹ́yìí a nígbàgbọ́ wípé tá a bá ṣe dáadáa wọn á fáwọn kọmíṣánná àtúnfàsìkò yìí béèrè yẹn náà lọ́wọ́ gómìnà ní o só ti yé yín mo sì nígbàgbọ́ wípé bá a ṣe béèrè gọ́fúnà fún wa wọ́n á fún wa ń kọmíṣánná só ti yé yín nítorí pé wọ́n ò rí bò wá pẹ̀lú ògùn Ọlọ́run sọ àwọn Ìpẹ̀tùmodù lágbára Ọlọ́run torí ńgbà tí agbáná símẹ́ǹtì lọ́jọ́ Monday ẹ rí i pé ńgbẹ́ dé ẹ̀rọ ọlọ́pàá kankan nígboro ẹ rí i pé kálukú ń lọ nírọ̀wọ́ rẹsẹ̀ inú àwọn èèyàn ń dùn ohun tí wọ́n ti ń retí ó ti ń bọ́ sí i so dandan náà ni wípé láti fi ẹ̀mí ìmoore wa hàn àwa náà ó dìbò fún ìjọba Adélékè a sì dìbò fún ọmọ wa Ìrèyọdé a sì ń gbà ládùúrà pé ibi tó dé yìí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o lágbára Ọlọ́run lágbára Èdùmàrè yóò dókè yóò dá Àbújá yóò tún kọjá Àbújá torí Tinubu ti kọjá Àbújá àbí Tinubu ó kọjá Àbújá Ìrèyọdé náà kọjá Àbújá odù fákan ló sọ ó ní mo sápamọ́ orí mi ò sápamọ́ ó ní mo rìn kọ̀kọ̀ orí mi ọ̀wọ́ kọ̀kọ̀ adífá fún òkúta
tá a ní kọjọba lójúde wọn lẹ́bọ ni ó ṣe ó sì gbẹ́bọ́n bí òrúbọ Ifá mi ìsẹ́ni ìkọ̀kọ̀ wàá mú mi já gbangba Ìrèyọdé ìsẹ́ni ìkọ̀kọ̀ mọ́ Elédùmarè tí mo já gbangba toró ó ti rúbọ ayé ó ti rúbọ oṣó ó ti rúbọ àjẹ́ ó rúbọ emèrè ó rúbọ àjòyè ó rúbọ gbogbo àwọn ọmọ ọba ẹpẹ́ bọ̀ wo lóru ẹbọ announcement ìtàn bá wá sí yóò gòkè pẹ̀lú ògùn Ọlọ́run. Bàbá ní ìparí báwo ni inú àwọn ọmọ ọba àti àwọn àgbààgbà Ìpètùmọdù pẹ̀lú àwọn ọmọ ìlú Ìpètùmọdù ṣe dùn nígbà tí wọ́n gbọ́ ìkéde pé wọ́n ti kéde ìtẹ́ Ìpètùmọdù kó ṣòfò? Tí ìbá ṣe wípé a ṣèlérí pààní pèsàn ni inú wa ti dùn jù ó dàbí ọ̀rọ̀ Ìpètù dàbí ẹni tíyàwó ẹ̀ lóyún ìbejì tí ọ̀wá rọ́mọ yẹn bí fún ọdún 7 tó wá dọ́dọ̀ ẹnìkan tó wá bímọ yẹn wẹ́rẹ́ bẹ́ẹ̀ nínú wa tẹ́lẹ̀ inú ìdè gbogbo wa wà torí tọ́ba ìlú kan bá wà lẹ́wọ̀n ẹlẹ́wọ̀n gbogbo ọmọ ìlú ẹlẹ́wọ̀n ní ìjòyè ẹlẹ́wọ̀n gbogbo ọmọ ọba ṣùgbọ́n nígbà tí wọ́n ti yọ tán ti ní ọyá kúrò lórí oyè o gbogbo wa àwọn ìjòyè wọn kò ná ọgbà ẹ̀wọ̀n àwọn ọmọ ọba wọn kò ná ẹgbẹ́ ẹ̀wọ̀n gbogbo ìyá lọ́jà àwọn bàbá lọ́jà gbogbo ọmọ ìlú gbogbo wọn kò ná ọgbà ẹ̀wọ̀n inú wa dùn ó dùn ju bá a ṣe lè sọ lọ òun ló wá mú wa tá a fi sọ pé o ẹ̀yin oníròyìn o etí tó gbá lọ o ó yẹ ká gbá bọ̀ ẹ dákun ẹ máa bọ̀ a fẹ́ fi ẹ̀mí ìmoore wa hàn ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun àti ọmọ wa Abídèmí Ìrèyọdé. Ẹ ṣé pọ̀ bàbá wa adúgbò pọ̀ lọ́wọ́ yín lágbára Ọlọ́run àjíǹde ara yín ló máa jẹ́ ọ̀rọ̀ náà ni bàbá wa ti sọ torí pé a máa ń gbìyànjú níkànnì Ẹ̀yà Yorùbá World TV láti jẹ́ kí gbogbo ẹ̀yin lólùfẹ́ akẹ́mọ̀ mo bá ṣe ń lọ ẹ̀rí báwa náà la gbé wá ní oṣù tó lọ nígbà tí wọ́n ń pariwo fún gómìnà Adeleke pé láti bá wa kéde pé ìtẹ́ Ìpètùmọdù ó ṣòfò nísì tí wọ́n ti wá ṣe ni wọ́n ti fẹ́ ara wọn tó sọ padà pé ẹ lọ dìbò fún gómìnà Adémọ́lá Adeleke àti ẹni tí ń ṣe abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ Ọ̀ṣun yẹn Honorable Ìrèyọdé lágbára Ọlọ́run àbúrò oníṣẹ́ ẹnu kọ̀ọ̀kan wa àdúrà gbà Olúwatóyìn Bàbágboyà lórúkọ mi ẹ ṣé púpọ̀ tẹ́ ń wò kàn nìyí o ẹ bá wa like ẹ bá wa share kẹ́ ẹ bá wa comment.